hallelujah. Ẹ káàárọ̀ o, ẹ kú ojúmọ́, a kú ọjọ́ òní, a kú ọjọ́ ìsinmi, a kú ọjọ́ Olúwa. Òní ní ọjọ́ 12 oṣù kẹwàá ọdún tàwa nù rẹ̀ yìí. Mo fẹ́ ká parapọ̀ níbi gbogbo tá a bá wà lágbàáyé, ká súnmọ́ bí kájọ jọ́sìn sí Ọlọ́run, kájọ mọ rírì rẹ̀. Kájọ ké kábíyèsí papọ̀. Bẹ́ẹ̀ ni ká ké dànsákì, ká gbé dànsákì fún Ọlọ́run ọba tó tó bàbá nínú ayé gbogbo wa. Níbi gbogbo tá a bá wà lágbàáyé, àsìkò ìjọsìn ti tó. Mo fẹ́ ká ké sí bàbá, ká ké sí màmá, ká ké sí gbogbo ènìyàn, pàápàá gbogbo ọmọ ìjọ, níbi gbogbo ọmọ ìjọ ìjọ orí afẹ́fẹ́ yìí, olùfẹ́ Jésù Kristi káàkiri Jesus Lovers Everywhere Community Church, gbogbo àwa ènìyàn káàkiri gbogbo àgbáyé ta káràmọ́sìkí Ọlọ́run lórí òkè yìí. Mo fẹ́ ká parapọ̀ ká jọ jọ́sìn sí Olúwa lọ́jọ́ òní, ní ọjọ́ ìsinmi lọ́jọ́ òní, ní gbogbo tá a bá wà pé ìsìn ọ̀wọ́ ti bẹ̀rẹ̀. A máa fi ọpẹ́ wọlé gẹ́gẹ́ bí ìṣe wa. A máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá, a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọmọ, a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ̀mí mímọ́, a máa gbé Ọlọ́run ga, a máa gbé Olúwa ga fún oore tó ń ṣe fún wa. Ohun ribiribi ló ń ṣe, ọba tó dá wa sí. Kò ń ṣe ohun lásán ni pé kéèyàn wà láyé, kéèyàn wà láàyè rere, kò ń ṣe ohun lásán, ohun tó ṣe iyebíye ni. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ dáadáa, ká gbéga pé Ọlọ́run ó ṣe, ó mú wa wà láyé, ó mú wa láàyè rere, ó já sọkún, ó já ṣubú dànù. Ọlọ́run ó ṣeun, Ọlọ́run ó ṣeun. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ká dúpẹ́ lórí bàbá ìyá, ká dúpẹ́ lórí ọkọ àti ìyàwó, ká dúpẹ́ lórí ẹ̀gbọ́n àbúrò, lórí àwọn ọmọ, lórí alábàágbé, alábàárìn, alábàáṣiṣẹ́pọ̀, alábàáṣe oníbàárà. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo ènìyàn tó sopọ̀ mọ́ wa, gbogbo ènìyàn tá à ń bá lò lábẹ́ bó ti hùn kórí pé Ọlọ́run ó ṣe dáadáa fún wa. Bẹ́ẹ̀ ni ó ń tọ́jú wa, ìjáde àti ìwọlé wa ó ń tọ́jú wa, ní gbogbo ọ̀nà ló ti ṣe, ní gbogbo ọ̀nà ló ti ṣe. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ fún ìfẹ́ rẹ̀ sí wa, ìfẹ́ rẹ̀ sí wa tó ga, tí ò lákàwé, tí ò láfiwé, tí ò láfijọ́, ìfẹ́ aláìlẹ́gbẹ́ tó fi fẹ́ wa. Bẹ́ẹ̀ ni tó fi fẹ́ wa, tó fi ń dà wá jẹ́jẹ́ o. Kì í ṣe pé a pé, kì í ṣe pé a yẹ o, ṣùgbọ́n ó fi ìfẹ́ fẹ́ wa, ó fi ìfẹ́ gbà wá. Bẹ́ẹ̀ ni ó jẹ́ kí a mọ rírì agbára rẹ̀, ó jẹ́ ká mọ rírì ògo rẹ̀, ó jẹ́ ká mọ rírì ìṣeun ìfẹ́ rẹ̀ sí wa. Ẹ ká gbé Ọlọ́run ga tọkàntọkàn, ẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ẹ ká sọ fún kó ṣe, ẹ ká sọ fún kó ṣe. Béèyàn bá dúpẹ́ orí àná yóò rí òmíràn gbà. Òun ni àwọn àgbà sọ. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọpẹ́ ni ìbẹ̀rẹ̀, ọpẹ́ láàárín, ọpẹ́ lópin. Ọpẹ́ ni nínú ọpẹ́ la ti ń ṣe ohun gbogbo. Lábá ti ń sọ nípa ohun ẹ̀mí, lábá ti ń sọ ìbá Ọlọ́run dòwò pọ̀, inú ọpẹ́ la ti ń ṣe ohun gbogbo. Torí Ọlọ́run sọ pé tá bá fẹ́ gbàdúrà gan, tá bá fẹ́ fi ẹ̀dùn ọkàn wa hàn fóun, ká fi hàn nínú ọpẹ́, ká fi hàn nínú ọpẹ́. Ọlọ́run fẹ́ gbóhùn aláìmoore, ó fẹ́ gbóhùn àwọn tó moore. Àwọn tó moore ni àwọn tó moore, àwọn tó lè júbà rẹ̀ tọkàntọkàn, àwọn tó gbà lóòótọ́ wípé òun nìkan ṣe lọ́ba, òun nìkan ṣe lọ́lọ́run, àwọn tó gbà fún tó kíkà dànsákì fún àwọn ni àwọn lọ́lọ́run fẹ́ gbóhùn wọn, àwọn lọ́lọ́run fẹ́ mọ̀ wípé lóòótọ́ eléyìí mọ rírì mi. Bẹ́ẹ̀ ni mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí gbogbo àǹfààní tá à ń jẹ, gbogbo àǹfààní tó fún wa. Bẹ́ẹ̀ ni tó ṣe ń kó wa lọ́wọ́ nínú ewu, tó ṣe ń gbà wá lọ́wọ́ bìlísì, tó ṣe ń gbà lọ́wọ́ ọ̀tá, tó ṣe ń pàdé báyìí ní wa pàdé. Bẹ́ẹ̀ ni kò jẹ́ kí bí ó pa wá, kò jẹ́ kó ń gbé ọgbẹ́ wá. Bẹ́ẹ̀ ni kò jẹ́ ká dá wa, kò jẹ́ ká sùn ní ìhò, kò jẹ́ ká wà ní ìhò. Ọlọ́run tó ń bọ àṣírí wa. Mo sọ lọ́jọ́ kìíní pé òun náà làṣírí, òun náà sì ló ń bọ àṣírí náà. Òun làṣírí gbogbo wa, pàápàá àwa tá a ti fàyè wa fún Jésù, àti àti fàyè wa fún Ọlọ́run. Òun làṣírí wa, òun náà ló sì ń bọ àṣírí náà. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀, mo fẹ́ ká gbé ga, mo sì fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ètò rere rẹ̀ fún ayé wa. Bẹ́ẹ̀ ni ó ní mo mọ ìpinnu tí mo ní fún yín, mo mọ ètò tí mo ní fún yín ni Olúwa wí. Ètò àlàáfíà kì í ṣe ètò ìbànújẹ́, láti fún wa ní òpin ìgbẹ̀yìn àti ìrètí. N ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gẹ́gẹ́ bí ìwé Jeremiah ti sọ, wòlíì Jeremiah, torí pé ètò Ọlọ́run fún wa ètò àlàáfíà ni, láti fún wa ní òpin ìgbẹ̀yìn àti ìrètí, láti mú wa wá sínú ọjọ́ ọ̀la tó ní ojúrere nínú, láti mú wa wá sínú ọjọ́ ọ̀la tó ní ayọ̀ nínú, láti mú wa wá sínú ọjọ́ ọ̀la tó ní ìbùkún nínú, láti mú wa wá sínú ọjọ́ ọ̀la tó ní àlàáfíà nínú. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ètò rẹ̀ ribiribi nínú ayé wa, ètò rẹ̀ tó lágbára, tó ga ju ayé lọ lórí ayé wa, ìpinnu rẹ̀ lórí ayé wa. Bẹ́ẹ̀ ni ohun tó ti ṣètò lẹ̀ fún wa, tó ti pèsè lẹ̀ fún wa. Bẹ́ẹ̀ ni tó jọ wá lójú, tó sì jọ gbogbo ènìyàn lójú. N ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí rẹ̀. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Gbàdúrà kó dúpẹ́, gbàdúrà kó dúpẹ́. Ìwọ tó bá lè kọrin láti fi ìmóore rẹ hàn, kọrin yìí sí, kọrin yìí sí. Bẹ́ẹ̀ ni kọrin yìí sí, láti fi ìmóore rẹ hàn, kọrin yìí sí Ọlọ́run.
kọrin sí Ọlọ́run bàbá rẹ. Ìwọ náà dúpẹ́ lọ́wọ́ ẹ̀, bàbá rẹ ni bàbá mi ni, Ọlọ́run rẹ ni Ọlọ́run mi ni, kọrin. Òun ló dá ayé àti ọ̀run, òun nìkan ṣe lọ́ba o, òun nìkan ṣe lọ́ba. Bẹ́ẹ̀ ni dúpẹ́ lọ́wọ́ ẹ̀ lórúkọ Jésù Kristi Olúwa wa. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Mo fẹ́ kí a gba àdúrà kan ká tó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ Ọlọ́run nínú ìsìn. Àdúrà tó ṣe iyebíye ni, ọ̀pọ̀ àkórí àdúrà la lè mú jáde nínú ẹsẹ̀ Bíbélì. Bẹ́ẹ̀ ni tá a bá bẹ̀rẹ̀ lórí òkè, a lè ṣe orí òkè bíi 3 lórí ẹsẹ̀ Bíbélì nìkan torí ohun tó ń lọ láyé. Ìmísíta fún apostoli Paul ló fi fún wa ní ẹsẹ̀ Bíbélì yìí. Tímótì kejì orí 4 ẹsẹ̀ 18 ẹgbọ́n tó sọ. Ó ní Olúwa yóò yọ mí kúrò nínú iṣẹ́ búburú gbogbo, yóò sì gbà mí dé inú ìjọba rẹ̀ ọ̀run, ẹni tí ògo wà fún láé àti láéláé. Àmín. Mo pàṣẹ fún wọn tó ń gbọ́ mi, ó mọ̀ mí rí ni, ó ṣalábàápàdé mi lórí afẹ́fẹ́. Mo pàṣẹ fún ọ, Ọlọ́run á gbà ẹ́ lọ́wọ́ ibi gbogbo. Ọlọ́run á gbà ẹ́ lọ́wọ́ iṣẹ́ búburú gbogbo. Òrá mi ẹ ṣe dáadáa, ṣàmì kó láàrin. Mo pa láṣẹ fún ọ, mo ní Ọlọ́run tó dá ayé àti ọ̀run lórúkọ Jésù Kristi á gbà ẹ́ lọ́wọ́ iṣẹ́ búburú gbogbo. Bẹ́ẹ̀ ni iṣẹ́ búburú ń bẹ. Ìwé mọ́ sọ pé torí ìdí èyí lọmọ Ọlọ́run ṣe fi ara hàn láti pàṣẹ ìṣòro. Iṣẹ́ búburú ń bẹ káàkiri. Tábẹ̀ sí tọpinpin ẹ̀, tábẹ̀ sí sọ nípa ilẹ̀ aṣù ilẹ̀ amọ̀, ṣùgbọ́n Ọlọ́run á gbà lọ gbogbo rẹ̀. Kókó àdúrà tí mo fẹ́ ká gbàre o, lábẹ́ bó ti wù kó rí títí ọdún yìí á fi parí, Ọlọ́run yàmíyá ọ̀fọ̀ àbílàlà òzì dìvìlìkìtìyà. Ó máa pariwo ní wá gbàdúrà ẹ pẹ̀lú ìtara abiyamọ, wá pariwo wá gbàdúrà ẹ pẹ̀lú ìtara ẹni tó fẹ́ ká dúrà ẹ gbà, wá pariwo pẹ̀lú ìtara ìmọ̀ nínú Ọlọ́run wípé lóòótọ́ ni ibi ń bẹ lóde. Ibi ń bẹ nílé ń gbà mí, ibi sì ń bẹ lóde ń gbà mí. Bẹ́ẹ̀ yóò bá lè gbàdúrà, Ọlọ́run má jẹ́ abọ́ wá, Ọlọ́run má dẹ̀ adì jẹ fún ọ̀tá. Ẹni tí ò bá lè gbàdúrà ò lè bọ́, ẹni tó bá lè gbàdúrà ló lè bọ́. Máa sọ ní gbogbo ìgbà, máa sọ ní gbogbo ìgbà. Ayé mi ò ní bàjẹ́, ìwọ náà sọ fún ara rẹ, ayé mi ò ní bàjẹ́. Ẹni tó bá lè gbàdúrà ló lè bọ́ o, ẹni tó bá lè gbàdúrà ló lè borí ogun. Ogun ń bẹ. Mo rántí ọjọ́ díẹ̀ sẹ́yìn lára àwọn tájọ́ ń kàwé papọ̀, ń bi mí pé Bishop ṣé lóòótọ́ lógun wà láyé? Ogun wà láyé o, má yẹ kẹ́nikẹ́ni tọ̀ ọ́. Ogun ń bẹ, ó sì ń bẹnu Bíbélì. Bẹ́ẹ̀ ni ogun ń bẹ. Ogun láyé ìjàkadì, odidi ìjàkadì ni. Ẹni bá fẹ́ borí ọ̀tá, ẹni bá fẹ́ lọ, tó bá fẹ́ rọ́nà gbà, tó fẹ́ borí ọ̀tá, yóò ṣetán àti borí ogun, yóò ṣetán àti jagun àti borí ní orúkọ Ọlọ́run. Ṣùgbọ́n ẹni tó bá dúró ti Ọlọ́run náà ló ń borí, ẹni tó bá gbọ́ ló ń borí, ẹni tó bá ṣe ti Ọlọ́run ló ń borí. Bẹ́ẹ̀ ni ẹni tó bá ní ìṣe fún Ọlọ́run, tó dúró ti Ọlọ́run, tó gbọ́ Ọlọ́run gbọ́, òun náà ló ń borí ogun. Ó yá sáré di ara gírí kó yá gbàdúrà yìí. Sọ pé Ọlọ́run bàbá mi o, Ọlọ́run ẹlẹ́dàá mi o, Ọlọ́run olùrànlọ́wọ́ mi o, ní orúkọ Jésù Kristi, títí ọdún yìí á fi parí, lábẹ́ bó ti wù kórí ní gbogbo ọ̀nà, yàmíyá ọ̀fọ̀, ọ̀fọ̀ gbọ́dọ̀ ṣe mí, ọ̀fọ̀ gbọ́dọ̀ ṣe mí, lábẹ́ bó ti wù kórí, yàmíyá ọ̀fọ̀. Gbàdúrà yẹn tọkàntọkàn. Yàmíyá ọ̀fọ̀, má jẹ́ ń ṣọ̀fọ̀, dá ọwọ́ ọ̀tá dúró lórúkọ Jésù. Lábẹ́ bó ti wù kórí, dá ọwọ́ ọ̀tá dúró. Mo kẹ̀yìn sọ́fọ̀ lórúkọ Jésù. Mo lòdì sí ohun tí à ń pè lọ́fọ̀. Mi gbọ́dọ̀ ṣọ̀fọ̀, ọ̀fọ̀ gbọ́dọ̀ ṣe mí, mi gbọ́dọ̀ ṣọ̀fọ̀. Torí ẹni tó bá ṣọ̀fọ̀ láṣọ̀fọ̀, mi gbọ́dọ̀ ṣọ̀fọ̀, ọ̀fọ̀ gbọ́dọ̀ ṣe mí. Lábẹ́ bó ti wù kórí lórúkọ Jésù Kristi. Wọn gbọ́dọ̀ fi mí kó àjọ ọdún yìí o, wọn gbọ́dọ̀ fẹ́ jẹ mí kó àjọ ọdún yìí o, wọn gbọ́dọ̀ fi orí mi kó àjọ ọdún yìí o fún àwọn ẹni bíi. Mi gbọ́dọ̀ ṣọ̀fọ̀, ọ̀fọ̀ gbọ́dọ̀ ṣe mí, mi gbọ́dọ̀ ṣọ̀fọ̀, ọ̀fọ̀ gbọ́dọ̀ ṣe mí, mi gbọ́dọ̀ ṣọ̀fọ̀, ọ̀fọ̀ gbọ́dọ̀ ṣe mí. Jálẹ̀ ọdún yìí lórúkọ Jésù Kristi Olúwa wa. Fún ọ tó rà mí ṣe dáadáa, tọkàn ẹ àti ìgbàgbọ́ rẹ rọ̀ mọ́ ìpè yìí,
lórúkọ Jésù Kristi mo pa láṣẹ àyà ọ̀fọ̀ ò ní ṣe ọ́ ò sì ní ṣọ̀fọ̀ lábẹ́ bó ti wù kórí. Mo pa láṣẹ, mo fi àṣẹ ìpè lòdì sí ọ̀fọ̀ nínú àyànmọ́ rẹ. Mo fi àṣẹ ìpè lòdì sí ọ̀fọ̀ lórí ìgbéyàwó rẹ. Mo fi àṣẹ ìpè lòdì sí ọ̀fọ̀ lórí ohun gbogbo tó ní ṣe pẹ̀lú rẹ lábẹ́ bó ti wù kórí. Jálẹ̀ ọdún yìí ò ní ṣọ̀fọ̀, ọ̀fọ̀ ò ní ṣe ọ́. Bẹ́ẹ̀ ni ó sì rí lórúkọ Jésù Kristi Olúwa wa. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ó yá sáré sọ fún Ọlọ́run, bá mi sọ̀rọ̀ rẹ ní ìtó yé mi. Jẹ́ kí agbára ọ̀rọ̀ rẹ ó tú mi ṣe. Jẹ́ kí ògo tí ń bẹ nínú ọ̀rọ̀ rẹ ó tú mi ṣe. Ó yá gbàdúrà yìí sí Ọlọ́run. Lórúkọ Jésù Kristi Ọlọ́run bá wa sọ̀rọ̀. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó yé wa. Ó yá gbà á ládùúrà. Jésù Kristi Olúwa wa. Ọlọ́run agbéra rẹ, agbé ọ̀gá, a sì gbéra wa bá ọ. Lónìí agbéra wa abá rúburúbú sábẹ́ ẹsẹ̀ rẹ láti gbọ́ ohùn rẹ, láti gbọ́ ọ̀rọ̀ rẹ lábẹ́ bó ti wù kórí. Lórúkọ Jésù bá wa sọ̀rọ̀ rẹ. Jẹ́ kó yí ayé wa padà, jẹ́ kó yí àyànmọ́ wa padà. Jẹ́ kí agbára ìfòròyìn kó já àjàgà kúrò lọ́rùn wa. Ó sì Ọlọ́run ìyè àti agbára lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. A máa tẹ̀síwájú nínú àkọlé tí a bẹ̀rẹ̀ lọ́sẹ̀ díẹ̀ sẹ́yìn ní ìtó ń ṣe nípa nísinsìnyí tí a ti di ọmọ Ọlọ́run àwọn ohun mánigbàgbé. A ti sọ nípa àwọn ohun mánigbàgbé díẹ̀, a máa mẹ́nubà òmíràn lónìí. Nísinsìnyí tí a ti di ọmọ Ọlọ́run, lára ohun tí a gbọ́dọ̀ gbàgbé ni wípé Ọlọ́run fẹ́ràn wa. Lára ohun tí a gbọ́dọ̀ gbàgbé ni wípé Ọlọ́run yàn wá. Lára ohun tí a gbọ́dọ̀ gbàgbé ni wípé Ọlọ́run dáríjì wá. Ìta máa wá tẹnumọ́ lónìí ni wípé Ọlọ́run tẹ́wọ́ gbà wá. Àwa tá a ti di ọmọ Ọlọ́run, Ọlọ́run ò wo bí tá a ti ń bọ̀. Ọlọ́run ò wo ohun tá a ti ṣe sẹ́yìn. Ọlọ́run ò wo ohun tá a ti nírìírí, ohun tá a ti là kọjá àti ohun tó ń là wá kọjá. Ọlọ́run ò wo ti àìpẹ́, ti àìyẹ. Ọlọ́run ò wo ti àìṣedédé, kò wo ti ẹ̀ṣẹ̀. Ó tẹ́wọ́ gbà wá nísinsìnyí tí a ti di ọmọ Ọlọ́run. Ọlọ́run tẹ́wọ́ gbà wá, ohun má lè gbàgbé ni. A gbọ́dọ̀ gbàgbé ẹ̀ lábẹ́ bó ti wù ó rí pé Ọlọ́run tẹ́wọ́ gbà wá. Ó ṣeéṣe kó fẹ́ràn èèyàn kó má tẹ́wọ́ gbà á. Ó ṣeéṣe kó yan èèyàn kó má tẹ́wọ́ gbà á. Ó ṣeéṣe kó rí ìdáríjì kó má tẹ́wọ́ gbà á. Àìmọye àwọn èèyàn táwa gan dáríjì inú ara ṣùgbọ́n a tẹ́wọ́ gbà wọ́n mọ́. A ṣe àǹfààní ìbáṣepọ̀ tó wà láàrin ara wa síra wa, a ṣe mọ́ torí pé a rí wípé a lè tẹ́wọ́ gba ara wa mọ́. Bẹ́ẹ̀ ni, torí ẹni méjì ò lè rìn pọ̀ bí ó ti pé wọ́n rẹ́. Ẹni tí ó bá rí ìtẹ́wọ́ gbà, òun lórí ọ̀rẹ́ ṣíṣe, òun lórí ọ̀rẹ́ ṣe. Ọ̀rẹ́ ṣíṣe kò ń ṣe pẹ̀lú agídí. Ọ̀rẹ́ ṣíṣe ọ̀rọ̀ ìpinnu ni. Bó o bá ṣe ìpinnu láti tẹ́wọ́ gba èèyàn, kó gba ìró àti ìbúrú ẹni bẹ́ẹ̀, kó gba ìtó mọ̀ọ́ṣe àti tí ò mọ̀ọ́ṣe tó wà lára ẹni bẹ́ẹ̀, kó gba ibi tó ti pé àti ibi tí ò ti pé, kó gba gbogbo rẹ̀ àti ìtó dá àti tí ò dá lára ẹ̀, kó tẹ́wọ́ gbà á. Ò lè rí bọ́ rẹ̀ ṣe. Ẹ lè bára yín ṣe ọ̀rẹ́, ẹ lè bára yín rìn pọ̀. Ó ní ìwé mọ́ fi wa lónìí pé ohun má ní gbàgbé níṣẹ́. Wípé Ọlọ́run tẹ́wọ́ gbà wá nínú ìfẹ́. Ó tẹ́wọ́ gbà wá. Kò wo ibi tá a ti ń bọ̀. Kò wo ìpilẹ̀ṣẹ̀ wa. Kò wo ohun tá a ti ṣe sẹ́yìn. Kò wo gbogbo àwọn ìpinnu tá a ti ṣe lòdì sóhun gan lára. Kò wo gbogbo ọ̀nà tá a ti dójú tì í. Kò wo gbogbo ọ̀nà tá a ti kẹ̀yìn sí. Kò wo gbogbo ọ̀nà tá a ti gan. Ó tẹ́wọ́ gbà wá nísinsìnyí tá a ti dọmọ Ọlọ́run. Ó tẹ́wọ́ gbà wá. Ó tẹ́wọ́ gbà wá ti àìyé ayé wa. Ó tẹ́wọ́ gbà wá ti gbogbo àwọn tó kùdìẹ̀kùdìẹ̀ ayé wa, ibi tá a ti burẹ́ wà. Ó tẹ́wọ́ gba gbogbo ẹ̀, àti ibi tá a ti rẹwà àti ibi tá a ti burẹ́ wà. Ó tẹ́wọ́ gba gbogbo ẹ̀ nítorí pé Ọlọ́run ni. A máa bẹ̀rẹ̀ kíka ọ̀rọ̀ Ọlọ́run láti inú ìwé Éfésù orí kìíní ẹsẹ̀ 6 yẹn. Ó ní fún ìyìn ògo oore ọ̀fẹ́ rẹ̀ èyí tí ó dàlù wá nínú àyànfẹ́ ni. Tabaka láti ẹsẹ̀ 7 kó lè yé wa dáadáa. Ó ní olùbùkún ní Ọlọ́run àti bàbá Jésù Kristi Olúwa wa, ẹni tí ó ti fi gbogbo ìbùkún ẹ̀mí nínú àwọn
ọ̀run bùkún wa nínú Kristi. Àní gẹ́gẹ́ bí ó ti yàn wá nínú rẹ̀ ṣáájú ìpilẹ̀ṣẹ̀ ayé, kí àwa kí ó lè jẹ́ mímọ́ àti aláìlábùkù níwájú rẹ̀ nínú ìfẹ́. Ó yàn wá láti ìpilẹ̀ṣẹ̀ ayé wa ká lè jẹ́ mímọ́ àti aláìlábùkù nínú ìfẹ́ níwájú rẹ̀. Ẹni tí ó ti yàn wá tẹ́lẹ̀ sí ìṣẹ́ gẹ́gẹ́ bí ìdùnnú ìfẹ́ rẹ̀, fún ìyìn ògo oore ọ̀fẹ́ rẹ̀ èyí tí ó dàlù wá nínú àyànfẹ́ ni. Nítorí pé kí ni ó tẹ́wọ́ gbà wá, ó tẹ́wọ́ gbà wá fún ara rẹ̀, ó dìrọ̀ mọ́ wa. Kí ló dé tó yẹ tẹ́wọ́ gbà wá? Mo máa fi hàn wá báyìí nínú ìwé mímọ́, nínú ìwé Kólósè orí kìíní, ẹ ká lọ síbẹ̀ ká ka ẹsẹ̀ 9 sí 12. Kí ló dé tó ṣe tẹ́wọ́ gbà wá? Kí ló tó ṣe ní pé mo fẹ́ lóòótọ́, mo dáríjì ọ lóòótọ́, àmọ́ kò lè ṣe ó tẹ́wọ́ gbà wá. Ìwé Kólósè yìí òótọ́ ló sọ fún wa, Ọlọ́run tẹ́wọ́ gbà wá. Torí pé kí ni ló tó ṣe tẹ́wọ́ gbà wá? Kólósè orí kìíní yẹn láti ẹsẹ̀ 9 yẹn sí 12, ó máa fi yé wa ń bí ìdí tó ṣe tẹ́wọ́ gbà wá. Nítorí èyí, láti ọjọ́ tí àwa ti gbọ́, àwa pẹ̀lú kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín pé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀ nínú ọgbọ́n àti ìmọ̀ye gbogbo tí ń ṣe ti ẹ̀mí, kí ẹ lè máa rìn ní yíyẹ ní ti Olúwa sí ìwúni gbogbo, kí ẹ máa so èso nínú iṣẹ́ rere gbogbo, kí ẹ sì máa pọ̀ sí nínú ìmọ̀ Ọlọ́run, kí a fi ipá gbogbo sọ yín di alágbára gẹ́gẹ́ bí agbára ògo rẹ̀ sínú sùúrù àti ìpamọ́ra gbogbo pẹ̀lú ayọ̀. Ẹ wo ẹsẹ̀ 12 yẹn. Kí a máa dúpẹ́ lọ́wọ́ Bàbá, ẹni tí ó mú wa yẹ láti jẹ́ alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀. Ó mú wa yẹ láti jẹ́ alábàápín nínú àwọn ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀. Kí ló dé tó ṣe mú wa yẹ? Torí pé ó tẹ́wọ́ gbà wá ni. Ìtẹ́wọ́gbà tó fi fún wa òun ni àmúyẹ tó fi fún wa. Wípé bá a ṣe jẹ́ ọmọ nísinsìnyí tá a ti di ọmọ, ká wá jẹ́ àjogún pẹ̀lú Kristi, ká wá jẹ nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀. Kí ni àwọn ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀? Àwọn ìbùkún ni. Àwọn tá à ń pè ní ìbùkún nísinsìnyí, ìbùkún tọ́lọ́run mú wá fún wa láti inú ẹ̀mí wá, láti inú ọ̀run dé inú ayé. Àwọn ìbùkún ìyà ìnípẹ̀kun tó bẹ̀ látorí ìyà ìnípẹ̀kun. Àwọn ìbùkún ẹni tí Ọlọ́run jẹ́ àti ohun tí ó ní. Ó ní ká wá jẹ alábàápín nínú irú ẹni tí Ọlọ́run jẹ́ àti nínú ohun tó ní. Àwọn ni ogún tó filẹ̀ fún wa. Nítorí pé kí ni ó yàn wá fẹ́, ó fún wa ní àmúyẹ fún ara rẹ̀, nítorí pé ó tẹ́wọ́ gbà wá. Agbára lóye rẹ̀ pé òun má ní gbàgbé ni. Kò sí ẹnikẹ́ni tó lè ń bẹ nínú ayé tó lè sọ pé òun kọ̀ ọ́ sílẹ̀, tọ́lọ́run bá ti kọ̀ ọ́ sílẹ̀. Àwọn èèyàn àti ẹ̀ máa sọ pé kò lè burú títí kó máa kọ ẹnìkan mọ́ọ̀yàn, ẹni tó máa kàn láàmọ̀, ẹni tó máa kù mọ́ wa láàmọ̀. Òótọ́ ni. Wọ́n á tún máa rí pé bí èèyàn bá kọ̀ wá, kọ́lọ́ má ti kọ̀ wá ní kókó. Òótọ́ sì ni. Bọ́lọ́run bá ti kọ̀yàn, kò sẹ́ni tó kọ̀yàn tó nítumọ̀. Bọ́lọ́run bá ti kẹ̀yìn sí yàn, kò sẹ́ni tó kẹ̀yìn tó nítumọ̀. Nítorí pé ìwọ tó bá ti di ọmọ Ọlọ́run, ìwọ tó bá ti fa ayé rẹ fún Jésù, lóòótọ́ ni ìwé mọ́ sọ, Ọlọ́run ó fẹ́ràn rẹ, ó yàn ọ́, ó dáríjì ọ́, kò dúró ńbẹ̀, ó tẹ́wọ́ gbà ẹ́. Ó tẹ́wọ́ gbà ẹ́ láti mú ọ súnmọ́ra. Ó mú ọ súnmọ́ra tó kó fẹ́ bá ẹ dọ̀rẹ́. Ó fẹ́ bá ẹ dọ̀rẹ́ ni. Ó fẹ́ kó jẹ́ alábàápín nínú ògo rẹ̀. Ó fẹ́ kó jẹ́ alábàápín nínú ìwà mímọ́ rẹ̀. Ó fẹ́ kó jẹ́ alábàápín nínú ẹni tó jẹ́ tóun jẹ́ àti nínú ohun gbogbo tó ní. Kò fẹ́ kí ìyàtọ̀ wà mọ́ láàrin ìwọ àti òun, ló ti tẹ́wọ́ gbà ẹ́, ló ti fà ọ́ mọ́ra. Kò wo títí ibi tó ti ń bọ̀ àti ohun tó ti ṣe tí ò dáa. Kò wo gbogbo àwọn ìpinnu tó ti ṣe lòdì sí. Kò wo gbogbo àwọn ẹni tó ti rìn sẹ́yìn. Kò wo gbogbo ohun tó ti ṣe sẹ́yìn nínú ayé nígbà tó ti mọ̀. Kò wo gbogbo àṣìṣe yẹn. Ó tẹ́wọ́ gbà ẹ́, ó fi ìtẹ́wọ́ gbà ẹ́ ṣe àmúyẹ fún ọ. Bẹ́ẹ̀ ni kò sí nínú ìrìn àjò wa láyé nínú ara àwọn ìpele kan wà tó jẹ́ pé gbogbo ènìyàn ló nílò ohun àmúyẹ kan tàbí òmíràn. Gbogbo ènìyàn ló nílò àti sọ ìdíyelé kan tàbí òmíràn. Àmọ́ tá bá sọ nípa nísinsìnyí tá ti di ọmọ Ọlọ́run, àmúyẹ tí Ọlọ́run ní fún wa ni wípé tẹ́wọ́ gbà wá nítorí pé a ti di ọmọ rẹ̀.
ìwọ tó bá ti fayé rẹ fún Jésù, tó ti fìgbàgbọ́ rẹ sínú Ọlọ́run, tó gbàgbọ́ pé lóòótọ́ ni Jésù Kristi wá sáyé láti kú fún ẹ̀ṣẹ̀ èmi àti rẹ, tó dẹ̀ ti fayé rẹ fún Jésù, ó gbọ́dọ̀ mọ̀ wípé lóòótọ́ ni Ọlọ́run tẹ́wọ́ gbà ọ́, nítorí pé o ti di ọmọ rẹ̀. Ó tẹ́wọ́ gbà, kò kọ̀ ẹ́ sílẹ̀, kò sì ní kọ̀ ẹ́ sílẹ̀ láéláé. Jésù ní pé òun ò ní kọ̀ wá sílẹ̀ láéláé. Ó tẹ́wọ́ gbà wá láti jẹ́ alábàápín nínú ìwà mímọ́ rẹ̀. Ó tẹ́wọ́ gbà wá láti jẹ́ ẹni ẹ̀mí, láti jẹ́ alábàápín nínú ògo rẹ̀. Ẹ ká ka ìwé Pétérù kejì orí kìíní yẹn, kó yé ohun tá à ń sọ kó tún yé wa sí, wípé Ọlọ́run tẹ́wọ́ gbà wá, ó fún wa ní àmúyẹ láti jẹ́ ajogún pẹ̀lú Kristi, láti jẹ́ ajogún pẹ̀lú àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀. Kò ń ṣe ohun lásán ni, ohun ńlá ni, ohun iyebíye ni, ohun iyebíye ni. Ìwé Pétérù kejì orí kìíní ẹsẹ̀ 3 àti 4 yẹn kí ló sọ fún wa? Ó ní bí agbára rẹ̀, bí Ọlọ́run ti fún wa ní ohun gbogbo tí ń ṣe ti ìyè àti ti ìwà bí Ọlọ́run, gbogbo ohun tí ń ṣe ti ìyè àìnípẹ̀kun àti ìwà bí Ọlọ́run. Ẹ̀rí ogún àwọn ènìyàn mímọ́ nìyẹn o. Òun ni ó fún wa pẹ̀lú agbára rẹ̀, nípa agbára rẹ̀ ló gbélé wa lọ́wọ́. Bí agbára rẹ̀, bí Ọlọ́run ti fún wa ní ohun gbogbo tí ń ṣe ti ìyè àti ti ìwà bí Ọlọ́run, nípa ìmọ̀ ẹni tí ó pè wá nípa ògo àti ọlá ńlá rẹ̀. Ẹsẹ̀ 4, nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀, tí ó sì ṣe iyebíye fún wa, pé nípa ìwọ̀nyí ni kí ẹ̀yin kí ó lè di alábàápín nínú ìwà Ọlọ́run, nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa ìfẹ́kúfẹ̀ẹ́. Ó tẹ́wọ́ gbà wá, ó fún wa ní àmúyẹ ká lè jẹ́ alábàápín nínú ìwà mímọ́ rẹ̀, nínú ìwà bí Ọlọ́run, nínú ìwà Ọlọ́run. Bẹ́ẹ̀ ni, nítorí pé ó dá wa ní àkọ́kọ́, ní àtètèkọ́ṣe, ó dá wa ní àwòrán ara rẹ̀. Bẹ́ẹ̀ ni, ó dá wa ní àwòrán ara rẹ̀ pé kí a sì dàbí rẹ̀. Àmọ́ nígbà tí ọ̀pọ̀lọpọ̀ nínú wa ṣáko lọ, tí gbogbo wa wà nínú ẹ̀ṣẹ̀ nínú ayé, tá a jìnnà sọ́lọ́run, a sọ gbogbo èyí nù nínú Ádámù, bàbá wa àkọ́kọ́. Àmọ́ nígbà tá a wá fayé wa fún Jésù, tá a ṣèràpadà ẹ̀mí wa, a mú wa padà bọ̀ sípò. Bẹ́ẹ̀ ni, a mú wa padà bọ̀ sípò. Ẹ̀mí Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní gbé nínú wa, èyí tí ń ṣe ìmúpadàbọ̀sípò àwòrán Ọlọ́run nínú wa. A dá àwòrán Ọlọ́run padà sínú wa. Kí la àwòrán ẹ̀mí ni? Ẹ̀mí ò ṣe é fojú ara rí. Ẹ̀mí Ọlọ́run padàbọ̀ sí ń gbé nínú wa. Àwa àti ẹ̀mí Ọlọ́run wá di ọ̀kan nínú wa. Àmọ́ kò dúró níbẹ̀. Ó ní wípé ká wá fi ìwà wa jọ Ọlọ́run, torí pé ẹni tó bá bí ni là ń jọ. Ó fẹ́ ká jọ òun, ó fẹ́ ká jọ Jésù, ó fẹ́ ká fi ìwà jọ òun. La ṣe ń sọ nípa ìwà bí Ọlọ́run. A sọ nípa ìyà nípẹ̀kun nìkan, a sọ nípa ìwà bí Ọlọ́run. Ogún tá a jogún nínú Kristi bẹ́ẹ̀ láti ẹ̀bùn ìyà nípẹ̀kun tá a fi fún wa. Àmọ́ ìyà nípẹ̀kun ń farahàn nínú ayé, ó ń farahàn sí gbogbo ènìyàn nípa ìwà bí Ọlọ́run tó ń bẹ lára wa. Ìwà bí Ọlọ́run sì ní í ṣe pẹ̀lú ìpinnu. Ẹni tó bá ní ìwà bí Ọlọ́run máa ń ṣe ìpinnu láti wu Ọlọ́run. Ẹni tó bá ní ìwà bí Ọlọ́run máa ṣe ìpinnu láti tẹ́ Ọlọ́run lọ́rùn. Ẹni tó bá ní ìwà bí Ọlọ́run máa ṣe ìpinnu lójoojúmọ́ láti tẹ́wọ́ gba ìpinnu Ọlọ́run fún, láti tẹ́wọ́ gba ètò Ọlọ́run fún ayé rẹ̀, láti faramọ́, láti ti tẹ́wọ́ gba ohun tí Ọlọ́run ní ní ìpinnu létò fún ayé rẹ̀. Oníwèé mọ́ sọ níbí pé ìwọ tó ti di ọmọ Ọlọ́run nísinsìnyí, mọ̀ dájú wípé Ọlọ́run tẹ́wọ́ gbà ọ́. Ohun tó gbọ́dọ̀ gbàgbé ni, níwọ̀n ìgbà tó ti tẹ́wọ́ gbà ọ́, tó ti fún ọ ní àmúyẹ, ìwọ náà gbọ́dọ̀ tẹ́wọ́ gba ìpín rẹ̀ fún ọ. Ìpín tó ní fún ọ gbọ́dọ̀ tẹ́wọ́ gbà á. Ètò tó ní fún ọ gbọ́dọ̀ tẹ́wọ́ gbà á. Bẹ́ẹ̀ ni, àyànmọ́ tó ní fún ọ gbọ́dọ̀ tẹ́wọ́ gbà á. Iṣẹ́ rere tó ní kó o ṣe láyé, bẹ́ẹ̀ ni o gbọ́dọ̀ tẹ́wọ́ gbà á. Gbogbo ohun tó fẹ́ kó o ṣe láti jẹ́ aṣojú òun dáadáa, o gbọ́dọ̀ tẹ́wọ́ gbà á. O gbọ́dọ̀ kẹ̀yìn sí i, o gbọ́dọ̀ tẹ́wọ́ gbà á nípa ìpinnu rẹ. Torí nígbà tí a di àtúnbí, tá a fayé wa fún Jésù, wọn ò gba ìpinnu lọ́wọ́ wa, wọn ò gba agbára lọ́wọ́ wa láti ṣe ìpinnu. Wọ́n fi agbára yẹn lẹ̀ fún wa. Nítorí pé Ọlọ́run fẹ́ kí a fẹ́ràn òun, nítorí pé a ṣe ìpinnu láti fẹ́ràn rẹ̀. Ó fẹ́ ká gbẹ́kẹ̀lé òun, nítorí pé a ṣe ìpinnu láti gbẹ́kẹ̀lé. Ó fẹ́ ká dìrọ̀ mọ́ òun, nítorí pé a ṣe ìpinnu láti dìrọ̀ mọ́. Nítorí pé ẹni tó bá ṣe ìpinnu láti ṣe nǹkan, ẹni yẹn kò ń ṣe ẹni tí a tàn ó. Bẹ́ẹ̀ ni,
ẹni tí ó ní ìgbàgbọ́ nìyẹn, ẹni tí ó rí àrídájú ohun tó ń ṣe nìyẹn. Àwọn tí a bá ti tàn, àwọn tó bá ti gbẹ̀tàn láàyè, ó túmọ̀ sí wípé àwọn tí wọn ò fi òye wọn àti ìṣíníyè wọn nípa ìpinnu wọn ṣe nǹkan yẹn, àwọn ẹlẹ́ni tá a tàn. Àmọ́ ẹni tí a tàn, ẹni tí ò rí ẹ̀tàn tó ṣe ìpinnu fún ara rẹ̀, ó túmọ̀ sí pé ẹni tí iye rẹ̀ ṣí, tó lóye tó ní ìmọ̀ tó ní ọgbọ́n tó láti ṣe ìpinnu ló ṣe ìpinnu láti fẹ́ràn Ọlọ́run, láti yan Ọlọ́run, láti tẹ́wọ́ gba ètò Ọlọ́run àti ìpinnu Ọlọ́run fún ayé rẹ̀. Gbogbo wa la gbọ́dọ̀ mọ̀ wípé nísinsìnyí tá a ti dọmọ Ọlọ́run, Ọlọ́run tẹ́wọ́ gbà wá. Àwa náà gbọ́dọ̀ dìrọ̀ mọ́ Ọlọ́run, a gbọ́dọ̀ tẹ́wọ́ gba ètò rẹ̀, ìpín rẹ̀ àti ìpinnu rẹ̀ fún ayé wa, láti jẹ́ ajogún pẹ̀lú Kristi, láti jẹ́ ajogún pẹ̀lú àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀. Wípé báyìí o, tá a ti di ọmọ Ọlọ́run, a lè máa gbé ìgbésí ayé tó wù wá, a kò lè máa ṣe ohun tá a fẹ́ ní gbogbo ibi tá a bá wà. A gbọ́dọ̀ máa gbé ìgbésí ayé wa ní ọ̀nà tó wu Ọlọ́run. A gbọ́dọ̀ máa gbé ìgbésí ayé wa bí ìwà bí Ọlọ́run. A gbọ́dọ̀ máa rí nínú ayé wa wípé ìwà tá à ń wù, ìwà bíi ti Ọlọ́run ni. Gbogbo ohun tá à ń ṣe, ohun tí Jésù fún ara rẹ̀ máa ṣe ni. Ohun tá à ń sọ, ohun tí Jésù fún ara rẹ̀ máa sọ ni. Kò gbọ́dọ̀ sí ìyàtọ̀ nínú ohun tí Jésù ti fi lélẹ̀ fún wa pé ká tẹ̀lé. A gbọ́dọ̀ fẹ́ gbogbo ènìyàn bí Jésù ṣe fẹ́ gbogbo ènìyàn. A gbọ́dọ̀ lè ṣe gbogbo ohun tá à ń ṣe gẹ́gẹ́ bí Jésù fún ara rẹ̀ tó bá ń bẹ nínú ara báyìí tí ó ṣe ṣe. Bẹ́ẹ̀ ló ṣe gbọ́dọ̀ rí nísinsìnyí tá a ti di ọmọ Ọlọ́run. Àwa náà gbọ́dọ̀ tẹ́wọ́ gbà ìpinnu Olúwa fún wa, ètò Olúwa fún wa, ìpín Olúwa fún wa, ogún ìbí tó fi fún wa. Kí sì ni ogún náà? Ó fún wa ní ara rẹ̀, ó sì fún wa ní ohun tó ní. Bẹ́ẹ̀ ni ó fún wa ní ẹni tóun jẹ́ àti gbogbo ohun tó ní. Ohun tó sì jẹ́ ó bẹ̀ láti ìyè àìnípẹ̀kun tó ní. Nítorí òun ni Ọlọ́run tí a kò dá, òun ló dá ohun gbogbo. Abá bẹ́ẹ̀ ni Ọlọ́run tó kí abá bẹ́ẹ̀, gbogbo aládáyébá Ọlọ́run, àdáyébá àbárú àdàkà, òun lọ́lọ́run àdáyébá ni. Nítorí náà ìyè àìnípẹ̀kun tó fi fún wa, ìyè tó ń bẹ nínú ara rẹ̀ ni o, ìyè tó ní agbára tó sì ní ògo nínú ni, ìyè tó lè ṣe ohun gbogbo nínú ohun gbogbo, òun ni ìyè àìnípẹ̀kun tó fi fún wa. Ìyè tó fi fún wa, ìyè àìnípẹ̀kun, ìyè tí ò ṣe ṣálọgbẹ́, ìyè tí ò ṣe dádúró, tí ò ṣe pa. Bẹ́ẹ̀ ni ìyè àìnípẹ̀kun jẹ́ ìyè tí ò ṣe dá lóró, òun ló fi fún wa. Òun ni ìyè tó ń bẹ nínú òun tìkára ara rẹ̀. Òun ló fi fún wa pé ká jẹ́ alábàápín pẹ̀lú rẹ̀ nínú ògo. Bẹ́ẹ̀ ni ogún tó kọ́kọ́ fi fún wa ni, òun ni ìbùkún àkọ́kọ́ tá a gbà, ẹ̀bùn ìyè àìnípẹ̀kun fún àwa tá a ti di ọmọ Ọlọ́run, àwa tá a ti tẹ́wọ́ gba ìrúbọ Jésù Kristi lórí igi àgbélébú láti ra ẹ̀ṣẹ̀ wa padà, láti wẹ̀ wá mọ́ nínú ẹ̀ṣẹ̀, láti gbà wá lọ́wọ́ ikú sínú ìyè, láti gbà wá lọ́wọ́ òkùnkùn sínú ìmọ́lẹ̀. Àwa tá a ti tẹ́wọ́ gba ohun tí Jésù Kristi ṣe fún wa, tá a ti jẹ́wọ́ Jésù Kristi lólúwa àti olùgbàlà wa, táwa ti di ọmọ Ọlọ́run, tá a ti di ẹbí Ọlọ́run láyé. A gbọ́dọ̀ mọ̀ wípé Ọlọ́run tẹ́wọ́ gbà wá, àwa náà gbọ́dọ̀ tẹ́wọ́ gbà á. Bẹ́ẹ̀ ni láti ṣe ìpinnu láti tẹ̀lé, láti ṣe ìpinnu láti bá a rìn, láti ṣe ìpinnu máa kàwé Kólósè fún wa báyìí, láti ṣe kíni, láti so èso tí ìwé máa ń pè ní èso ẹ̀mí. Ìyẹn ni èso ìwà bí Ọlọ́run, èso ìwà bí Ọlọ́run. Ẹ ká ka ìwé Kólósè ká tó ka ìwé Róòmù. Kólósè orí kejì yẹn ẹsẹ̀ 6 àti 7, ẹ kì í kà á fún wa kó yé wa sí. Ó tẹ́wọ́ gbà wá, káwa náà tẹ́wọ́ gba ìpín rẹ̀ fún wa, ètò rẹ̀ fún wa, ìpinnu rẹ̀ fún wa. Ká tẹ́wọ́ gba àti so èso fún, ká má máa gbé ìgbé ayé bó bá ṣe wù wá, tinú mi ni máa ṣe. Onígbàgbọ́ ò gbọ́dọ̀ ní tinú mi ni máa ṣe. Mo fẹ́ dógún nínú ayé hàn kí n bá lọ́wọ́ onígbàgbọ́. Ohun tó ń bá lọ́wọ́ onígbàgbọ́ ni pé kí n lè dàbí rẹ, kí n lè dàbí rẹ ní ìwà mímọ́, kí n dàbí rẹ, wá fi ẹ̀mí rẹ kún mi ní kúkún. Alibarakaba, kọ àwòrán rẹ sí ọkàn mi. N tá ń bá lọ́wọ́ onígbàgbọ́ ni pé mo fẹ́ dàbí Ọlọ́run nínú ìrẹ̀lẹ̀, nínú ìwà mímọ́, nínú ìpẹ̀lẹ́, ìwà ìpẹ̀lẹ́. Mo fẹ́ dàbí Ọlọ́run. Ohun tá ń bá lọ́wọ́ onígbàgbọ́ nìyẹn. Kì í ṣe tinú mi ni máa ṣe, kì í ṣe ká máa yan òdì, ká máa kẹ̀yìn sí ìwé mímọ́, ká máa kẹ̀yìn sọ̀rọ̀ Ọlọ́run. Kì í ṣe ìwà ẹran là ń bá lọ́wọ́ onígbàgbọ́ irọ́, ìwà bí Ọlọ́run là ń bá lọ́wọ́ onígbàgbọ́ tòótọ́. Nísinsìnyí tó ti dọmọ Ọlọ́run, ohun tá gbọ́dọ̀ bá lọ́wọ́ rẹ̀ rè. Kólósè kejì, mo fẹ́ ká lọ gbàdúrà, mo ká ka Kólósè àti Róòmù. Kólósè kejì ẹsẹ̀ 6 àti 7 kí ló sọ? Ó ní nítorí náà bí ẹ̀yin ti gba Jésù Kristi Olúwa, ó ní bẹ́ẹ̀ ni kí ẹ
máa rìn nínú rẹ̀. Ẹni tó máa rìn nínú rẹ̀ á ṣe ìpinnu pé mo ti gba Jésù, mo ti di àtúnbí, ohun gbogbo ti di ọ̀tun fún mi, mo máa rìn nínú Jésù, mi ní padà sínú ayé mọ́. Torí pé nígbà tí mo di àtúnbí, wọn ò gba agbára ti ṣe ìpinnu lọ lọ́wọ́ mi. Mo yìí ní agbára ti ṣe ìpinnu. Ìyà ẹ̀ nípẹ̀kun pẹ̀lú agbára ìpinnu náà fi fún ọ. Wọ́n fẹ́ kó tẹ̀lé Jésù nítorí pé o yàn fún ara rẹ láti tẹ̀lé Jésù. Wọ́n fẹ́ kó gba Ọlọ́run gbọ́, kó gbẹ́kẹ̀lé Ọlọ́run nítorí pé o yàn fún ara rẹ, o ṣe ìpinnu fún ara rẹ láti gba Ọlọ́run gbọ́. Bẹ́ẹ̀ ni, nípa ìpinnu rẹ nínú ìgbàgbọ́, nínú ìgbẹ́kẹ̀lé rẹ sí Ọlọ́run, òun ni oore ọ̀fẹ́ a máa tú sílẹ̀ o. Oore ọ̀fẹ́ ò kì í tú sílẹ̀ láì ṣe ìpinnu láti gba Ọlọ́run gbọ́, láì ṣe ìpinnu láti ní ìrètí nínú Ọlọ́run, láì ṣe ìpinnu láti gbẹ́kẹ̀lé Ọlọ́run. Oore ọ̀fẹ́ ò lè tú sílẹ̀ o. Nítorí náà kò sí ohun tọ́lọ́run fẹ́ ṣe pẹ̀lú wa tí ò ní mú ìpinnu wa dánú. Torí ìpinnu wa òun ni ohun àmúyẹ wípé a fẹ́ bá Ọlọ́run rìn, a fẹ́ bá Ọlọ́run dòwò pọ̀ láì ṣe àní-àní, láì ní ẹ̀tọ́ kankan nínú, ìpinnu wa òun ni ẹ̀rí wípé lóòótọ́ ó wù wá láti bá Ọlọ́run rìn, ó wù wá láti fẹ́ràn Ọlọ́run, ó wù wá láti gbẹ́kẹ̀lé, ó wù wá láti dìrọ̀ mọ́, ó wù wá láti tẹ́wọ́ gba Ọlọ́run àti ètò rẹ̀ fún wa gẹ́gẹ́ bí òun náà ṣe tẹ́wọ́ gbà wá. Ìpinnu wa ni. Ó ní nítorí náà bí ẹ̀yin ti gba Jésù Kristi, bí ẹ̀yin ti gba Kristi Jésù Olúwa, bẹ́ẹ̀ ni kí ẹ máa rìn nínú rẹ̀, kí ẹ fi gbòǹgbò múlẹ̀. Ẹni tó máa fi gbòǹgbò múlẹ̀ á ṣe ìpinnu láti fi gbòǹgbò múlẹ̀ nínú Kristi. Kí ẹ fi gbòǹgbò múlẹ̀, kí a sì gbé yín ró nínú rẹ̀, kí ẹ sì fi ẹsẹ̀ múlẹ̀ nínú ìgbàgbọ́ yín. Ẹ fi ẹsẹ̀ múlẹ̀ nínú ìgbàgbọ́ yín gẹ́gẹ́ bí a ti kọ́ yín, kí ẹ sì máa pọ̀ nínú rẹ̀ pẹ̀lú ìdúpẹ́. Ẹni tí á tẹ̀lé ohun tá a kọ́, torí pé ó ṣe ìpinnu láti tẹ̀lé ohun tá a kọ́ ni wípé o ò ní jẹ́ ẹni tó kàn ń gbọ́ nìkan, wá jẹ́ ẹni tó ń ṣe ohun tó ń gbọ́, wá jẹ́ ẹni tó mú ọ̀rọ̀ Ọlọ́run wá sínú ìṣe. O ò ní máa gbọ́ àgbọ́ya nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ìwọ tó bá jẹ́ irú èèyàn bẹ́ẹ̀, o ṣe ìpinnu láti máa mú ọ̀rọ̀ Ọlọ́run wá sínú ìṣe ni. Ìwọ tó bá ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nínú ìdúpẹ́, tó ń ṣe ohun gbogbo, tó ń pọ̀ sínú ohun rere àti nínú ìdúpẹ́, nítorí pé o ṣe ìpinnu láti máa pọ̀ sínú ohun rere àti ìdúpẹ́ ni. Ohun tí à ń sọ nìyẹn wípé níwọ̀n àgbà tá a ti di ọmọ Ọlọ́run, tá a ti di àtúnbí, tá a ti fàyè wa fún Jésù, a gbọ́dọ̀ ṣe ìpinnu láti tẹ́wọ́ gba Ọlọ́run gẹ́gẹ́ bí òun náà ti tẹ́wọ́ gbà wá. A gbọ́dọ̀ gbàgbé wípé ó ṣeéṣe kó má gbà wá, ṣùgbọ́n ó tẹ́wọ́ gbà wá. Ó tẹ́wọ́ gbà wá fún ara rẹ̀ nítorí pé ó yàn wá, ó fẹ́ wá, ó dáríjì wá, ó sì tẹ́wọ́ gbà wá pé káwa ṣe kí ni, ká jẹ́ alábàápín nínú ogún ìbí rẹ̀, ohun tó yọ̀ǹda fún wa. Kí ló sì yọ̀ǹda fún wa? Ó yọ̀ǹda ara rẹ̀ fún wa, ohun tó jẹ́ àti gbogbo ohun tó ní ló fi fún wa. Ó ní ká jogún rẹ̀, ká ní ìrírí Ọlọ́run, bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí ọmọ rẹ̀, bẹ́ẹ̀ ni torí ẹni tó bá bí ni là ń jọ. Àwa náà gbọ́dọ̀ dìrọ̀ mọ́, a gbọ́dọ̀ fi ọkàn wa yan Ọlọ́run, a gbọ́dọ̀ ṣe ìpinnu bẹ́ẹ̀ ni fún Ọlọ́run ní tòótọ́ pẹ̀lú ọkàn wa. Ẹ ká ka ìwé Róòmù ká tó gbàdúrà. Róòmù orí 9 ẹsẹ̀ 151 yẹn, ká sáré kà á, ká wá gbàdúrà. Ká bá kà á, kí wá wo ohun tó sọ. Ó ní nítorí àwọn ẹni tí ó ti mọ̀ tẹ́lẹ̀ ni ó sì ti yàn tẹ́lẹ̀ láti rí bí àwòrán ọmọ rẹ̀, kí òun lè jẹ́ àkọ́bí láàrin àwọn arákùnrin púpọ̀. Jésù ni àkọ́bí gbogbo wa, òun ni ọmọ Ọlọ́run tó kú fún ẹ̀ṣẹ̀ gbogbo wa, òun làkọ́bí. Gbogbo àwọn tá a bá ti gba Jésù gbọ́, tá a ti jẹ́wọ́ rẹ̀ lólúwa àti olùgbàlà wa, a ti di ọmọ ìyá rẹ̀. Bẹ́ẹ̀ ni, a ti di ọmọ bàbá, ọmọ ìyá fún Jésù. Bẹ́ẹ̀ ni, nítorí náà a gbọ́dọ̀ fi ìwà jọ Jésù. Nínú ìṣe àti nínú ìwà la gbọ́dọ̀ jọ Jésù wò. Bẹ́ẹ̀ ni, bí a bá rí Jésù bàbá rí wa, kò gbọ́dọ̀ sí yàtọ̀. Nítorí náà ọmọ Ọlọ́run gbọ́dọ̀ máa ṣe ohun tó ti wù. Èso ẹ̀mí gbọ́dọ̀ máa hù jáde nínú ọmọ Ọlọ́run. Ọmọ Ọlọ́run gbọ́dọ̀ gbàgbé pé a tẹ́wọ́ gba òun náà. A dá lẹ́jọ́ látorí ibi tó ti ń bọ̀. A dá lẹ́jọ́ nígbà tó wà ní ayé. A dá lẹ́jọ́ ohun tó ti ṣe lòdì sí Ọlọ́run. A dá lẹ́jọ́ wípé ohun oríṣiríṣi kan ti ṣẹlẹ̀ sí, oríṣiríṣi nǹkan ló ti là kọjá. A dá lẹ́jọ́ wípé ó jẹ́ ọ̀tá Ọlọ́run sẹ́yìn. Irọ́, Ọlọ́run tẹ́wọ́ gbà á lódindi. Kò sì tẹ́wọ́ gbà wípé kó rí bó ṣe wà ó. Irọ́ o, ó tẹ́wọ́ gbà láti yí padà. Ó pè é wá, ó fún ní ìwé ìpè wá wípé wá ọmọ tẹ̀lé mi kí n bá lè tún ayé rẹ̀ ṣe. Tẹ̀lé mi kí n bá lè yí àyànmọ́ rẹ̀ padà. Tẹ̀lé mi kí n bá lè kọ́ ọ ní ìwà mímọ́, kí n bá lè kọ́ ọ ní ìwà bí Ọlọ́run. Tẹ̀lé mi kó o bá lè jẹ́ alábàápín
nínú ogún ìbí àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀, kí o bá lè jẹ́ alábàápín nínú ogún ìbí mi, kí o bá lè jẹ́ alábàápín nínú ohun tí mo jẹ́ àti ohun tí mo ní. Nítorí náà tẹ̀lé mi kó tẹ́wọ́ gba ètò mi fún ọ, tẹ̀lé mi kó tẹ́wọ́ gba ìpinnu mi fún ọ, tẹ̀lé mi kó tẹ́wọ́ gba ohun tí mo ní lọ́kàn láti ṣe rere fún ọ, láti ṣe kíni, láti fi òpin ìgbẹ̀yìn, bẹ́ẹ̀ ni ọjọ́ ọ̀la tó lógo nínú, tó ní agbára nínú, tó sì ní iyì nínú láti fi fún ọ. Ohun tó ti tẹ́wọ́ gbà wá nìwà, ohun tó ti tẹ́wọ́ gbà wá nìyẹn. Ó yẹ káwa náà tẹ́wọ́ gbà á, ká mọ rírì ohun tó ṣe fún wa. Bẹ́ẹ̀ ni ká má jẹ́ aláìmoore, ká má jẹ́ aláìmoore. Mo gbàdúrà oore ọ̀fẹ́ tí a ó fi tẹ́wọ́ gba ètò Ọlọ́run, ìpinnu Ọlọ́run, ìpín Ọlọ́run fún wa, kọ́lọ́run kó fi fún wa. Ó yá àwọn náà sáré gbàdúrà yìí pé Ọlọ́run mo gba oore ọ̀fẹ́ láti tẹ́wọ́ gba ìpinnu rẹ fún mi, láti tẹ́wọ́ gba ètò rẹ fún mi lábẹ́ bó ti wù kó rí. Mo gba oore ọ̀fẹ́, mi ní bá ọ jiyàn mọ́, mi ní máa jìjàkadì mọ́ láti tẹ̀lé ọ. Mo yọ̀ǹda pátápátá fún ọ, nítorí pé tẹ́wọ́ gbà mí, èmi náà tẹ́wọ́ gba ohun tó o ní fún mi, torí mo mọ̀ pé ohun tó o ní fún mi ó ga ju ohun tí mo lè ní fún ara mi lọ. Mo gba oore ọ̀fẹ́ náà lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ìwọ tó ti gbọ́ ohùn mi lónìí, tó mọ̀ pé o ti fàyè rẹ fún Jésù, mo fẹ́ fún ọ láǹfààní yìí, bẹ́ẹ̀ ni, láti fàyè rẹ fún Jésù. Ọ̀la lè pẹ́ jù lóòótọ́ ni, ọ̀la sì lè pẹ́ jù. Mo fẹ́ kó o mọ̀ wípé láìsí Jésù, ẹni tí ò bá ní Jésù yóò wà lábẹ́ ìsìnrú ọ̀tá, ló wà lábẹ́ ìfinijìyà ọ̀tá. Mo fẹ́ kó o bọ́ nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀, mo fẹ́ kó o bọ́ lọ́wọ́ ọ̀tá, kó o di ọmọ Ọlọ́run. Mo fẹ́ ìgbésẹ̀ kínní tó máa gbé tí ayé rẹ yóò fi yí padà, láti jẹ́wọ́ Jésù Kristi Olúwa tó lè gbàlà rẹ, láti fi ọkàn rẹ gbàgbọ́ pé lóòótọ́ ni Jésù wá sáyé láti kú fún ẹ̀ṣẹ̀ mi àti ìwọ, ó sì jíǹde ní ọjọ́ kẹta. Mo fẹ́ kó o gbàdúrà yìí pẹ̀lú mi, nítorí ohun tó ti gbọ́ lónìí, tí ọkàn rẹ sì ń dìrọ̀ mọ́ wípé lóòótọ́ ìwọ la rán ẹni yìí sí, ìwọ lóòótọ́ la rán mi sí o, ìwọ la rán mi sí. Ìwọ tó bá ti ń gbọ́ mi, kò ń ṣe ọ̀rọ̀ eré o, òótọ́ la rán mi sí ọ, a pè mí nítorí ọ, a gbé mi dé nítorí ọ, pé kí n bá ọ pàdé lónìí lórí pẹpẹ yìí, pé àkókò tó fún ọ láti fàyè rẹ fún Jésù. Gba àdúrà ìrònúpìwàdà yìí, gbà á tẹ̀lé mi, sọ pé lórúkọ Jésù Kristi Olúwa, mo ti gbọ́ ọ̀rọ̀ rẹ lónìí, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, dárí rẹ̀ jì mí. Mo gbàgbọ́ tọkàntọkàn pé lóòótọ́ ló wá sáyé láti kú fún ẹ̀ṣẹ̀ mi, ó sì jíǹde ní ọjọ́ kẹta, ó gòkè rí ọ̀run, ó jókòó tí ọwọ́ ọ̀tún Baba. Láti òní lọ kọ orúkọ mi sínú ìwé ìyè. Mo fi ẹnu mi jẹ́wọ́ Jésù Kristi Olúwa gẹ́gẹ́ bí Olúwa mi àti olùgbàlà mi. Mo sì gbàgbọ́ pé lóòótọ́ ìwọ ni Ọlọ́run. Mo fara mi sílẹ̀ fún ọ wípé kí ẹ tún mi ṣe, kí ẹ sọ mí di àtúnbí, kí ẹ sì bá mi rìn. Láti òní lọ mo gba oore ọ̀fẹ́ láti jẹ́ ọmọ Ọlọ́run lórúkọ Jésù Kristi Olúwa wa. Wọ́n tó bá ti gbàdúrà yẹn, mo gbàdúrà fún ọ, adarí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, ohun gbogbo ti di ọ̀tún ayé rẹ. Mo pa láṣẹ fún ọ wípé a bá rí ohun ìdààmú, àìsàn ní ìpọ́njú kan ní nínú ayé rẹ, lórúkọ Jésù ó fi ayé rẹ sílẹ̀, bẹ́ẹ̀ ni yóò sì rí, kò yí padà lórúkọ Jésù Kristi Olúwa wa. Mo kí ọ kú oríire, ayọ̀ ń bẹ láyé, ó sì ń bẹ lọ́run lórí rẹ. Bó bá ṣe ìpinnu fún Ọlọ́run tó sì fi ẹnu rẹ jẹ́wọ́ Jésù Kristi Olúwa àti olùgbàlà rẹ ní tòótọ́, bẹ́ẹ̀ ni ayọ̀ ń bẹ lórí rẹ. Ó ti di ọmọ Ọlọ́run nìyẹn, kò jù bẹ́ẹ̀ lọ. Ohun gbogbo ti di ọ̀tun, ìrìn àjò rẹ nínú ìwà mímọ́, nínú ìyà nípa ó ti bẹ̀rẹ̀. Ohun gbogbo ìwé mọ́ sọ ó di ọ̀tun fún ọ. Mo fẹ́ kó o kọ sí mi, jẹ́ kí n mọ̀ pé lóòótọ́ ló fàyè rẹ fún Jésù, kí n lè fún ọ ní ẹ̀bùn àwọn ohun tí ó lè máa kà, láti lè máa gbọ́, láti mọ bí ìgbésí ayé onígbàgbọ́ ó ṣe rí. Òun sì máa gbàdúrà fún ọ, bẹ́ẹ̀ ni ó sì máa gbàdúrà fún ọ lójú gbogbo ọjọ́. Àwa tá a wá pẹ̀lú ọrẹ wa, tá a fẹ́ fi ọrẹ wa bọ́lá fún Ọlọ́run, ká fi sórí pẹpẹ kí n gbàdúrà sí. Ọrẹ àfinúṣe ni o, àtinúwá ni o, kì í ṣe ọrẹ àfipáṣe. Bẹ́ẹ̀ ni èèyàn máa ní ìpinnu lọ́kàn rẹ̀ pé ohun tí mo fẹ́ fún Ọlọ́run rèé, láti mú kí ìjọba Ọlọ́run máa tẹ̀síwájú láyé, láti mú kí gbogbo oore ọ̀fẹ́ tá a ní kó máa pọ̀ sí. Ẹ fi ọrẹ yẹn sínú orí pẹpẹ yẹn, sí orí bó ṣe máa fi ètò yẹn sí wa fún wa lórí pẹpẹ, ká fi ọrẹ rẹ síbẹ̀. Ó bá ní ìdámẹ́wàá ẹbọ rẹ wòlíì, ohunkóhun tó bá fẹ́ fi Ọlọ́run náà ló ń fún. Ohun tí èèyàn bá ń fún Ọlọ́run yàtọ̀ ohun tí èèyàn ń fún ènìyàn. Tó bá ti fún Ọlọ́run, ìgbàgbọ́ rẹ gbọ́dọ̀ rọ̀ mọ́ pé Ọlọ́run tó fún, ó mọ̀ pé ó fún, ó sì tẹ́wọ́ gbà. Mo gbàdúrà fún ọ, Ọlọ́run á fowó pọ́n ọ lé, Ọlọ́run á fi ọ̀rọ̀ pọ́n ọ lé, àti wà tọrẹ rẹ ó ṣe tẹ́wọ́ gbà. Mo pa láṣẹ, àti wà tọrẹ rẹ ẹ ṣe tẹ́wọ́ gbà. Mo pa láṣẹ lọ́sẹ̀ yìí, lóṣù yìí, lọ́dún yìí, Ọlọ́run kó fi ìyanu fún ọ. Lórí ọ̀rọ̀ ètò ìṣúná owó, ó máa rí ìyanu, bẹ́ẹ̀ ni ó sì kò yí padà.
Jésù Olúwa wa. Mo gbàdúrà fún gbogbo ọkàn tó ń gbọ́ mi, ó dọ́rẹ̀ ò dọ́rẹ̀. Lórúkọ Jésù ọ̀sẹ̀ yà fọ rere fún ọ, o ò ní ṣubú dànù. Mo pa á láṣẹ lẹ́ẹ̀kan sí, mo yà ọ́ yà ọ̀fọ̀, mo yà ọ́ yà òfò, o ò ní ṣòfò ẹ̀mí, o ò ní ṣòfò ara. Bí ọdún ti ń lọ sópin, mo pa á láṣẹ ìbànújẹ́ kó dópin nínú ayé rẹ. Bẹ́ẹ̀ ni gbogbo ohun tí kò bá ìfẹ́ Ọlọ́run mú nínú ayé rẹ, mo ní kó wá sópin. Ó yá lọ máa yọ̀ nínú Ọlọ́run. Ọlọ́run kó fi ayọ̀ yí ọ ká, Ọlọ́run kó fi ayọ̀ yí ọ ká, kó fi yí ẹbí rẹ ká, kó fi yí iṣẹ́ rẹ ká. Bẹ́ẹ̀ ni yóò sì rí kó yí padà. Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ jẹ́ àṣírí ọ̀fẹ́ lápapọ̀. Oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, fẹ́ mọ́ ti Bàbá àti ìdàpọ̀ ti Ẹ̀mí Mímọ́ kí ó sọ̀kalẹ̀, kí ó máa bá wa gbé láti ìsinyìí lọ àti títí láéláé. Àmín, àmín, àmín lórúkọ Jésù. A máa pàdé ara wa lọ́sẹ̀ tó ń bọ̀. Ẹ má ṣe gbàgbé o, gbogbo àwa tá a jọmọ Ọlọ́run, wípé Ọlọ́run tẹ́wọ́ gbà wá, káwa náà ká tẹ́wọ́ gba ètò rẹ̀ fún wa. Yóò dára fún wa.